Ẹ̀yin tí tèmi ẹ̀yin tí ti àṣírí àràǹbarà a tún ti dé bá ṣe ń dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn tó bá ṣe kókó tó ṣe pàtàkì ní àwùjọ àwọn òṣèré wa àwọn náà ni a máa lọ ń bá máa ń gbé wọn wá sórí ètò láti lè jẹ́ kí a gbọ́ ohun ọ̀rọ̀ kan sí kejì lẹ́nu wọn bó ṣe ń lọ sí. Mo wà pẹ̀lú ọ̀gá mi bàbá mi pàtàkì dáadáa tẹ́ bá ti ń gbọ́ ṣàwòrò 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 ẹ mọ̀ gbogbo nǹkan ló máa ń nídìí tí ó fi máa di wípé èmi àṣírí àràǹbarà ti máa sọ pé èèyàn báyìí ló kàn tí mo fẹ́ jẹ́ kí a jọ sọ̀rọ̀. Ìdí nìyẹn tí ẹ fi rí ojú wọn bí. Inú mi jẹ́ dùn gidi gan fún gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ jẹ́ alátìlẹ́yìn fún mi. Gbogbo ẹ̀yin tí jẹ́ pé ẹ máa ń sọ pé àràǹbarà ṣá nìṣó ńlẹ̀ a wà pẹ̀lú ẹ. Inú mi dùn àti wá dé sórí ètò báyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program kẹ́ bá mi comment. Ẹ yẹ máa bá wa lọ lórí ètò. Ẹ káàsán wọn bàbá mi sà. Ẹ káàsán sà. Fún gbogbo ará ilé tí wọ́n ti mọ̀ yín tó tún fẹ́ mọ̀ yín sí ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi sọ orúkọ yín fún àwọn tó sì fẹ́ mọ̀ yín sí dáadáa. Ẹ ṣé ìyá àti bàbá mi wọ́n bí mi wọ́n sọ mí ní orúkọ ní ọjọ́ kẹjọ wọ́n pè mí ní Thomas Olúbáyọ̀ ìyá mi wá fún mi lórí kípé Àdìgún yìí mo fi jẹ́ pé Thomas Olúbáyọ̀ Àdìgún lórúkọ. Ẹ̀yin tí wá nílé ẹ ṣáà ti gbọ́ orúkọ wọn òdú ni wọ́n ṣàìmọ̀ fólókó ẹ wojú wọn dáadáa àwọn nǹkan kan wà níbẹ̀ tí ẹ̀yin gan máa fi mọ̀ wípé àgbà òṣèré àgbà ọ̀jẹ̀ àwọn ni mo gbé wá lọ́jọ́ sí tòní. Bàbá mi sà ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé báwo ni ìrìn àjò eré tíátà ṣe bẹ̀rẹ̀ gangan. Ìrìn àjò eré tíátà má bẹ̀rẹ̀ bó tilẹ̀ yẹ pé ẹ̀bùn yẹn ti ń generate díẹ̀díẹ̀ nígbà tí a sì wà ní primary school torí mo ní oore ọ̀fẹ́ láti lọ sí St. Peter primary school ní Àrímọ ní ìlú Ìbàdàn so àwọn iṣẹ́ òṣèré yẹn ti ń jẹyọ díẹ̀díẹ̀ ṣùgbọ́n nígbà tí mo wà ní ọ̀dọ̀ bọ̀dá mi ní Abẹ́bí ìgbà yẹn ni àwọn ọ̀gá mi Ògúnmájẹ̀k Agbọ́lágadé Akínpẹ̀lú wọ́n da eré pọ̀ pẹ̀lú bàbá wa Ọlọ́fà náà wọ́n wá ra civilian bus iwájú bọ̀dá mi náà máa ń páàkì mọ́tò yẹn sí. To short the story short ìyàwó àti ibẹ̀ lèmi ti bá wọn lọ o. Ibẹ̀ gangan lẹ ti wọnú eré. So bẹ́ẹ̀ ni mo ti wọnú iṣẹ́ eré yìí dáadáa. So máa ọ̀gá mi náà kọ́ ló máa ń fọrun kẹ́ gbogbo wọn Tóyọ̀sí Arígbábuwó ọ̀dọ̀ tí wọ́n ní àwa ti bẹ̀rẹ̀ kárí àwa. Bẹ́ẹ̀ ṣe wọnú eré tíátà nìyẹn. Mo ṣe wọnú eré tíátà nìyẹn. Ibi tí mo tún ti wá fẹ́ mú báyìí ni wípé nínú gẹ́gẹ́ bí àgbà òṣèré tíátà tẹ́ jẹ́ àwọn ìdojúkọ wo lẹ bá pàdé ńbẹ̀ tó jẹ́ pé ẹ̀yin gan fi lérò wípé eré tíátà kò sí fún ẹni tó bá jẹ́ ọ̀lẹ àbí nǹkan kan. Gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé tí ò bá ti rí ìdojúkọ nǹkan yẹn ò dáa ni kò wúlò ni. Ọpọlọ rí ìdojúkọ kan àbí ìkejì because ẹni tí bá ti ń sá fórí burúkú ó ń sá fórí ire ni o ẹni tí bá ti ń sá fébi ó ń sá fáyọ̀ ṣùgbọ́n téèyàn bá ti fẹ́ sá fún pé òun ò fẹ́ síyàn ó ṣeé ṣe kóun náà wà nípò ọmọọṣẹ́ títí láéláé o so ìdojúkọ gbọ́dọ̀ wà gbogbo nǹkan tí ó bá ti lógo ó gbọ́dọ̀ ní ìdojúkọ ọmọ tó bá ti wáyé tó bá ti gbé ògo wáyé ó gbọ́dọ̀ ní ìdojúkọ ológo ní lógun ṣùgbọ́n lẹ́yìn ogun tán tábàjágun tán ògo ló kù. Ẹ ṣé púpọ̀ ọ̀gá mi bàbá mi àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ ṣe ń rán bá mi dáhùn ẹ̀ àwọn tí wà nílé náà wọ́n ń fọkàn bá yín lọ. Ẹ jọ ọdún wo gangan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tí mo sọ fún yẹn at 1980 ni mo ṣe alábàápàdé ní Abẹ́bí nìbàdàn àwọn tí wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ yìí náà wọ́n sì wà torí àwọn tí mo sì bá pẹ̀lú wọn wọ́n sì wà láyé 1980 ni mo ti ní dòná àwọn ọ̀rọ̀ ẹnu mi torí mo jẹ́ ẹni tó gbé ọ̀dọ̀ àgbàlagbà púpọ̀ àwọn ọ̀rọ̀ ẹnu mi máa ń tóbi and then I'm the last born of my parents bàbá mi dẹ̀ ní jẹ́ àwọn àgbàlagbà nígbà tí ìdẹ̀ ti kú mú mi lọ sí bílíọ̀nù mú mi lọ sọ́dọ̀ àmọ́ wọ́n á ń sa àwọn ọ̀rọ̀ àgbàlagbà yẹn jọ
Ọlọ́run dẹ̀ sún fún mi jẹ́ Ọlọ́run fún mi ní ọpọlọ jẹ́ pé mo máa ń rántí. So kì í jẹ́ wípé bí mo ṣe lọ join wọn yẹn náà kì í jẹ́ wípé wọ́n fi gbogbo ara gbà mí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu mi nígbà yẹn ó tóbi wọn ò lè fi mí lẹ̀. So a máa ń lọ sí rìásà ní ìta Báríkà ní Lábàwó ní Ìbàdàn gbà yẹn. Tí n bá padà débẹ̀ tí n bá sọ̀rọ̀ ká wọ́n mọ̀ pé ọmọ wo ló sọ̀rọ̀ yìí. So ó tún ràn mí lọ́wọ́ láti fà mí mọ́ra kó tó di pé mo wá padà dé Èkó nígbà tí ìrìn àjò bàbá mi nígbà tí bàbá mi ò sì mọ́ kán tari mi káàkiri. So àwọn àǹtí mi tó wá fọ́kù àwọn amọ̀ mi sẹ́kù mo ṣe dẹ́kọ̀ náà mo tún lọ join another èèyàn ni ẹni tí mo lọ join eré rẹ̀ nígbà yẹn. So àwọn náà sì wà ní ayé báyìí kó lọ́wọ́ kó bá mi wà pẹ̀lú wọn. Akilolu Akande lórúkọ wọn. Lọ́dọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn. Òkè Ìbàdàn Theatre Group Akilolu Akande. Bàbá Ahmed. Òkè Ìbàdàn Theatre Group. Àwa ní ibẹ̀ yẹn jẹ́ ìjọra Badia side. So from there nígbà tí èmi náà wá ṣiṣẹ́ pẹ̀lú wọn àjọ wà Síkírù Adésínà Àràkàn Gúdúkọ́ náà máa fọ̀rùn kẹ́ wọn we are together. Ẹgẹrẹmìtẹ fún yẹn la màmá wa Felicia ẹgẹrẹmìtẹ fún yẹn la gbogbo wa ẹ Ajégúnlẹ̀ ni àjọ wà tó fi dẹ́rìí pé ọ̀gá tí Alhaji Saheed Òṣùpá Jàkí Dr. Saheed Òṣùpá kọ́lọ̀ bá mi túbọ̀ máa gbé ògo rẹ̀ ga. Àmín àmín. Ara àwọn Ajégúnlẹ̀ industry ni tá a mọ̀ra dáadáa Adéjiyàn tá a jọ gbénu yàrá kan tá a máa ń lọ tá a máa ń bọ̀ a jẹun lọ́dọ̀ ìyá tí wọ́n padà káàkiri. Ẹ̀yin àti King Dr. Saheed Òṣùpá ti jọ gbé. Lágbára Ọlọ́run Jàkí ẹ ń bá ní Jàkí ọmọ rí ṣe ayé ń tọ́ máa bàjẹ́ ni Jàkí jìyà ẹni má jẹ sọ́tà rẹ̀ kankan nísìnyí tí Alhaji Saheed Òṣùpá bá gbọ́ bá kàn mọ́ lẹ́rìn ni wọ́n ti Alhaji Saheed Òṣùpá mọ́ ilé irinṣẹ́ rí ọ̀tọ̀ police station kọ́ àwọn onírinṣẹ́ ni àpẹẹrẹ yẹn ní Lukman ọ̀rọ̀ ní oyè sílẹ̀ ọgbà irinṣẹ́ náà lọ́jọ́ tó wọ́n rúwọ́ sọ. So níjọ́ tí mo wá ń gbọ́ láìfọ Alhaji Saheed Òṣùpá jọ́ka tó ní ká tó da alákọ̀ọ́lá ó ti ní ntójú ti rí o ká tó da aróde ọ̀fẹ́ rí mo kẹwàá rẹ́rìn wọn ní kí ni gbọ́ lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ń kọ yìí o bàbá yìí in fact ọlọ́ọ̀ni bọ̀pọ̀ lọ́wọ́ jẹ́. Àmín àmín. Ẹ ṣe púpọ̀ inú mi dùn bí a ṣe ń bọ̀rọ̀ lọ yẹn tẹ yà sí ibi ọ̀dọ̀ King Dr. Saheed Òṣùpá pẹ́ tìjọ́ gbérí nínú ìrìn àjò. Ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi kàn sọ wọn tí ẹ jọ jẹ́ akẹgbẹ́ nínú eré tíátà tó jẹ́ pé ẹ jọ jẹ́ sàwáwù nínú eré tíátà. Àwọn akẹgbẹ́ wa pọ̀ àwọn tó jù wá lọ pọ̀ gan-an ọ̀rẹ́ mi kan bẹ tó ti yẹ pé èmi mo sọ àkọ́bí rẹ̀ ló kọ tó ń wà ní lókẹ́sàn Kòtòrún eré Ajílẹ̀yẹ. Ajílẹ̀yẹ. So ọ̀rẹ́ mi yẹn ni à ń pè ní Wàsíù Ọlábùsìndé kànákànná orí ooru. Ọ̀rẹ́ mi gidi ọ̀rẹ́ yàtọ̀ sọ́rẹ́ o ẹ máa ń pè yàn lọ́rẹ́ ọ̀rẹ́ ni Lábùsìndé. So àjọ wà gan ó tó ìgbà kan àtèmi àti ìyàwó mi ló mú mi lọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Ibi tí àjọṣepọ̀ yẹn pọ̀ ó sì pọ̀ ẹ bá sì rí Lábùsìndé lọ́la dáì ẹni àdúrà ni ẹ tó náà bá sì rí Báyọ̀ Àdìgún ẹni àdúrà ni. So àjẹjẹ akọgbẹ́ wa débi pé àwọn tí mo tún lè pè ní akẹgbẹ́ mi pọ̀ gan-an àwọn tí mo fọjọ́ orí jù lọ tí wọ́n ń pè mí lọ́gàá tí wọ́n tún jọ wà Ibrahim Chatta ọmọ tápà lèkè ọmọ tápà ọmọ afẹjayanja ọmọ tápà ọmọ afàmùsèlú ọmọ tápà tí jí fàárọ̀ dáná kúlíkúlí ọmọ ọlọ́mọ náà Ibrahim Chatta ọmọ alálùbáríkà ni. Àwọn àjọṣepọ̀ wo lẹ́yìn àti àjọṣepọ̀ wà kan ọ̀hún torí pé kò sígbà tí Ibrahim Chatta máa rí mi tó máa sọ pé ta lè bẹ́ẹ̀ náà ni Ọláníyì Àfọ̀njá Sáyẹ̀rì gbogbo wa yẹ ilé pákó la kóra wa sí tó fi dórí Báyọ̀ Tìjání Adékọ́lá Tìjání àwọn ọmọ yìí ò tí ì rí sí wọn á túbọ̀ rí sí jù bẹ́ẹ̀ lọ. Àmín àmín. Torí pé kọ́ ló bá mi fòrùn kọ́
kó bá fọ̀run kẹ́mọ́ sílé ìwájí kan lé Buffalo Ìbàdàn ní Olúyọ̀lé ọjọ́ tí mo gbọ́ ikú rẹ̀ tó rọ àbúrò mi ní gbogbo wọn wọ́n ń pè mí ń ṣàwòrò bọ̀dà báyọ̀ ètò ló sáré wọ́n ti fi kú ṣe àgbà wa báyìí ibi tó bá wà nísìnyí ilẹ̀ rẹ̀ ni ẹ̀ǹgọ́ akẹgbẹ́ mi ni wọ́n nínú iṣẹ́ òṣèré torí mi ò òǹkàlùkù wa ti dọ̀gá ká tó para ṣùgbọ́n wọ́n respect mi torí pé mo ju wọn lọ lọ́jọ́ orí. ẹ ṣe púpọ̀ bàbá wa a túbọ̀ máa rí yín pẹ́ dáadáa. Ibi tí mo tún fẹ́ yà sí gangan bẹ̀ ni wípé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín bẹ́ ṣe máa ń ṣeré tíátà yẹn bẹ́ ṣe ń ṣe tó nífẹ̀ẹ́ yín òun ni wọ́n wá wòye pé ó ti pẹ́ tó ti rí nínú fíìmù pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi dàbẹ̀ ni pé ṣé ẹ ta kété sẹ́yìn ni àbí ó ní nǹkan kan tó ṣẹlẹ̀. ẹ ṣe ẹ rí bórí bá ń sọdẹ àdàbí ẹni pọ́dẹ òní pẹran tó láwọ̀ ń gbó látàrí bá ń ṣe àgbẹ̀ yóò dàbí ẹni pé kò ní èso tí ọ̀tà bòkù àlébè bẹ́ẹ̀ orí ló sì ń ṣe kó wá ẹ̀dá ẹni ọmọ bíi àgbé orí ẹni àmọ́ bíi àsùn torí ẹni bá mọ bíi àsùn ni orí ìbáyé tèjì àrè túbẹ̀ sí kò sẹ́ni tó mọ ewé ìlànà gbò gbogbo wa jídókò àjáwé ni kórìí jẹ́ ń jáwé ẹ̀ làmọ́ tèmi ẹ̀yin náà ẹ̀ jáwé ẹ̀ làmọ́ tèmi o iṣẹ́ eré orí ìtàgé dáa nígbà kan ó dùn iyì pọ̀ ń bẹ a máa ń ṣe àrìnjó ní òde kí ìyá jẹ onítíátà ń gbà yẹn torí Ibrahim Sata àti ẹ̀wọ̀n òye ẹ̀bùn pọ̀ wọ́n kọ́sẹ́ gan wọ́n dẹ̀ sa ọgbọ́n jọ gan tọ́lá lárìnjó ni wá gbogbo àwọn ẹ̀sà tí Ibrahim Sata máa ń pè bá tó wá pẹ̀sà sí bàbá kan bu ẹ̀rì wá ní kí ló lè padà ẹ kú mi sẹ́ǹgbọ́n mi so ìgbà tá à ń ṣe àrìnjó yẹn ṣe tíátà níyì gan kó tó di pé àwọn aṣíwájú wa wọ́n mú pọ́npọ́ sílẹ̀ gàmọ̀ wọ́n fi fọ́ iyì tí mẹ́nu tíátà wọ́n fi fọ́ dànù nítorí pé ìmọ̀tara tiwọn nìkan tó sì jẹ́ pé kò sí ọlọ́jọ́ ayé yìí ìmọ̀ ń kó bànújẹ́ bá àwa kan tó ní ṣe tíátà níyì ńgbà kan o tí a wà ní ẹyọ kan ANTP Association Nigeria Theatre Art Practitioner nígbà tí bàbá wa Adelove tí wọ́n di olóògbé tí a gbé òkú wọn lọ sí Àgbàmú iyì máa pọ̀ o ní òròpó ní tíátà kan lè ní ìròyìn mọ́ kò lè ní ìmọ̀ sẹ́ńgbọ́ because àti ẹni tó ti lórúkọ àti ẹni tó ń gbókọ́ lé bàbá rẹ̀ rẹ̀ káàkiri gbogbo wa pátápátá bàbá wa Adébáyọ̀ Sàlámì ni wọ́n gba ipò lọ́wọ́ Adelove tí wọ́n jẹ́ president wọn gbà yẹn ní National Theatre ni wọ́n ṣe ètò bí a sì gbókù bẹ́sibítì sí máa ṣe ni mo fi ń wo nígbà tí bàbá Adébáyọ̀ Sàlámì tí wọ́n ṣe 50 years on stage tí mo rí ìgbésí ayé wọn mo wá kúnlẹ̀ mo ní Ọlọ́run mo bẹ́ẹ̀ lọ́ni o jẹ́ kí ìgbẹ̀yìn mi kó dùn bí ìgbẹ̀yìn Adébáyọ̀ Sàlámì ti ń dùn gbé tó wá ń dùn ní ìgbésí ayé Adébáyọ̀ Sàlámì Ọlọ́run ọba tó láyé tó lárun má gbé èṣù láyè láti dàkóró sí sẹ́ǹgbọ́ torí tíátà dùn gbà kan à ń jẹun ìfúndùgà wa tá à ṣe fíìmù gan à ń ṣe àrìnjó tọmọ máa gbérí káàkiri tọmọ kan bá dẹ̀ fẹ́ join tíátà nísìn wọn ò lè ṣe tíátà anyhow bí ti sìn ṣùgbọ́n nígbà tó ti di pé èmi ni one house èmi ni A1 èmi ni kinní kan èmi ni ambassador èmi ni oríṣiríṣiríṣiríṣi ọmọ kan ti ya fíìmù gbà kan tí àwọn kan débẹ̀ wọn inform of ANTP ó ní one house lòun nígbà tí one house débẹ̀ pé Adébáyọ̀ Joseph ó dé ambassador lòun nígbà tó tún débẹ̀ ó ní tampa lòun oríṣiríṣiríṣiríṣiríṣi so kò jẹ́ kí kinní yẹn ní ìmọ̀ so tí mákẹ́tà bá wá fìyà jẹ àwa mo ṣe fíìmù kan fíìmù yẹn jáde ní year 2000 mo yáwó ṣe fíìmù yẹn ni mákẹ́tà wà fún mi lówó mo ta fíìmù yẹn ní 350,000 mo pe táìtò ẹ̀ ní Ọlọ́run lóye lákọlé rẹ yẹn kí n fi orúkọ mákẹ́tà tó tà kí n fi ṣe sàrà olórí afẹ́fẹ́ la wà á dẹ̀ mọ̀ pé a ti gbàgbé ń pa ẹ̀ ṣẹ̀ǹgbọ́ ìgbà yẹn mo dààmú gan-an ìyà tí ẹ̀ jẹ́ mí gan-an o débi pé mo lọ bá mákẹ́tà mi ní Ìdúmọ̀tà mo yáwó mọ́tò mi so mo dẹ̀ rí mákẹ́tà mi tó ní pé kí n wá lọ sẹ́ńsọ̀ so mo wà ní reception pé mákẹ́tà mi lòún bọ̀ kò tí ì tó ṣẹ́jú márùn-ún obìnrin kan tó fi ṣe ìdí ó rò àpótí ayé tó rù sídìí òun gan ò lè dára gbé so ó láti wọlé lọ dàrẹ́tì bá mákẹ́tà mi ni bí ìní kúrọ́ fún yín o mo débẹ̀ láti nǹkan bíi 12 o'clock so
láti ibẹ̀ aago mẹ́rin ni mo tó mọ̀ pé mákẹ́tà mi ti gba ẹ̀yin lọ. ẹ̀yìn lọ lóbìnrin yẹn. Mo ní láti kò dẹ̀ sówó lọ́wọ́ mi. Mo ní láti kúrò ní Ìdúmọ̀tà ní around 4:30. Mo fẹ́ máa fẹsẹ̀ rìn lọ sí Mòwe. Mo rìn gan o. Mo rìn bọ̀ nígbà tí mo rìn débi kan tó wà ní ṣé bí Yorùbá ni mí ó yẹ kí n lè tiẹ̀ kí n lájẹ bẹ́ẹ̀ ṣe sí báyìí. Bí mo ṣe dé iwájú ìjọ Ránù, mo bá gbogbo ìbò lákẹ́pẹ́ ìjọ ẹ̀sà mi báyìí ni ó kàn jáàbù mi ni pé tó ní mo wọṣọ tó dáa. Mo rò pé mo fẹ́ ọkàn já mi dá. Ṣá wàá wò ó. But thank God bí mo tún ṣe ń lọ mo ṣáà gba ọdún tó jẹ́ kí n dé ìjọra láti Ìdúmọ̀tà ni pé mo mí pé mo fẹ́ lọ rí àwọn èèyàn mi kan torí mo tún ń ṣiṣẹ́ àpáta náà pé bóyá máa rí owó mi rí owó. Iṣẹ́ ẹlẹ́ran alápatà. Iṣẹ́ àpáta. So ìyẹn la fi ń jẹ báyìí. So ìgbà tí màá lọ àwọn tí mo mọ̀ àwọn tí mo rí mi lè dẹnu kọ wọ́n. Òrò má tàbí tẹ̀tù ilẹ̀ kò rí. Bí mo ṣe wá rìn dé ìjọra olóye báyìí mo kàn yábì kan lọ ní kankan ní. Èmi ni à ń pè ní Ṣàwòrò bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ya. A ti mọ ẹ́. Ibẹ̀ ni wọ́n ti fún mi ní owó. Ibẹ̀ ni orúkọ Ṣàwòrò ti jáde. Ibẹ̀ kọ́ o. Nígbà tí wọ́n fẹ́ ṣe Ṣàwòrò dẹ lórúkọ Ṣàwòrò ti jáde o. Ṣàwòrò jẹ́ tí bàbá bẹ́ẹ̀ wa ni àwọn Túndé mainframe Kèlání. àwọn ọ̀gá wa Túndé Kèlání. Èmi ti ń pera mi ní Ṣàwòrò torí mo mọ̀ tó mọ Ṣàwòrò. Ṣàwòrò tí mẹ́lẹ́ ti dòdò Ṣàwòrò kì í lò dòdò ẹ̀ lòdì ìbànújẹ́. Nígbà tí dòdò ọba ti tí ò ti lé òde ìbànújẹ́ Ṣàwòrò lè lòdì ìbànújẹ́. And Ṣàwòrò ní gbé dòdò níyì. Dòdò tó bá ti tó dòdò ni wọ́n so Ṣàwòrò mọ́ létí. Torí pé ọba tó bá tó ọba nílé adé ìṣẹ̀ǹbáyé wọ́n kì í fún mi bẹ́ẹ̀. Ṣàwòrò gbogbo ẹni tí bá ti ń jẹ́ Ṣàwòrò ìbànújẹ́ ìfúnnu ẹ̀gín tẹ̀ tí ẹ̀fẹ́ náà Ṣàwòrò gan-an orí burúkú ò lè báyìí. Ṣẹ́ǹgbọ́ ìdí nìyẹn tẹ́ rí pé tí àwọn onídòdò tí wọ́n bá lu dòdò láàyè kan tí wọ́n bá dùn wọ́n wá yọ dòdò yẹn létí gà wọ́n wá mi Ṣàwòrò sókè báyìí. Òǹgọ̀gbọ̀ tó wọ́n á dún. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí àwọn ọmọ yín àtẹ̀yìn náà ẹ̀ dùn sówó ẹ̀ dùn sọmọ ẹ̀ dùn sáìkú baálé ọ̀rọ̀ ọ̀dọ̀dún máa ń dùn ni. Ẹ kú àtàárọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹ ti ń sọ. Nínú ìbéèrè mi tí mo béèrè wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tí wọ́n máa ń wo eré yín tí wọ́n máa ń gbádùn eré yín tí wọ́n sọ pé àwọn ò rí yín lórí tẹ́ wá dá mi lóhùn. Ṣé ká kúkú sọ wípé àwọn ìpèníjà àwọn mákẹ́tà àbí ká sọ pé àjọṣepọ̀ eré tíátà tí yóò dàbí mọ́ òun ló jẹ́ kí ìfàsẹ́yìn yẹn wáyé bẹ́ẹ̀? Ẹ ṣe òun náà ló jẹ́ number one. Torí ìtàn tí mo sọ fún yín nígbà tí mo lọ bá mákẹ́tà yìí ó pa mí lẹ́kún inú gidi gan. Torí nígbà tí mo padà dé mo pinnu pé èló la ta sẹ́gbà náà 350,000 naira. 350,000. A lè rí kọ́bọ̀ gbà. Ní year 2000. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí mo wá lọ sí meeting ní Radio Lagos, Alhaji Akeem Alimi Ajalaja ló wà àṣà gọ́vnà gbà ẹ̀. So mo ní opportunity torí mo jẹ́ òṣèré Sùúrùlérè local government. So mo ní opportunity láti appoint mi pé kí n wá sọ̀rọ̀. Tí bẹ nínú mi lè mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí ó yẹ kí n sọ. Ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí adálẹ̀ tán ní pé ká wá sọ̀rọ̀ lé lórí. Ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tèmi sọ pé gbogbo wa bá ṣe jókòó nísìnyí mákẹ́tà ti rí wa bíi mákẹ́tà ríra wọn bíi màálù wọ́n sì rí àwọn òṣèré àwọn producer bíi koríko táwọn ń jẹ. Wọ́n á ní pé kí ni reason mo ní èmi ṣe fíìmù báyìí kódà lọ́gbàrà Ọlọ́run ń jẹ́ kí mákẹ́tà yẹn mọ̀ pé òṣèré ni mí èpè gidi màá ṣe fún náà bá bú sẹ́rìn. Èmi rò pé ẹ̀rín náà máa rí ni o ṣùgbọ́n to be the glory